Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ ṣe rí lókè mi yìí, wọ́n ní Professor Wole Soyinka is wrong. ESU is the devil. Brymo fire back. Explain why. In a philosophical and religion discussion on Yanga FM, Nigeria singer Brymo counter Professor Wole Soyinka interpretation of Yoruba theology, particularly the claim that Eshu shall not be equated with Satan. He disagreed with the position, arguing instead that Eshu and Satan represent the same concept across different religion traditions. Ọlọ́gbọ́n o, olóye o, wọ́n ní Ìbáímọ̀ àbí kí ló ń jẹ́ olórin yẹn, ó sọ pé Professor Wole Soyinka òun ò gba ọ̀rọ̀ tó sọ pé Eshu kò kí ń ṣe Satan àti devil tí ẹ̀sìn méjèèjì tí ó túmọ̀ fún wa ní ilẹ̀ Yorùbá, pé Èṣù tí à ń pè ní ilẹ̀ Yorùbá òun náà ni devil, òun náà ni Satan tí ẹ̀sìn mú wá fún wa. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí pé wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn ló sọ bẹ́ẹ̀ o, but láàrin èmi àti mo fẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá tẹ̀ ń wò yẹn, Yorùbá ò ní ẹ̀sìn, àṣà àti ṣe la ní. Nígbà tí ẹ̀sìn dé lọ́ṣẹ̀ wá yí àṣà àti ṣe wa di lọ́sọ̀ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Ó lè jẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá kó má ṣe ẹ̀sìn kankan, kó má bọ Ògún, kó má bọ Ṣàngó, kó má bọ Ọya, kó má bọ nǹkankan, kó kàn jẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá, but Yorùbá ò ní ẹ̀sìn. Kí ló ń pè ní ẹ̀sìn? Ìgbàgbọ́ ló ń ṣíwájú ẹ̀sìn o. Yorùbá ní ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá, á ní ìgbàgbọ́ but a lẹ́sìn. Kí ló ń pè ní ìgbàgbọ́? Ẹni tó ní ìgbàgbọ́ lórí Ṣàngó, ẹni tó ní ìgbàgbọ́ nínú Ọ̀ṣun, ẹni tó ní ìgbàgbọ́ nínú Èṣù, ẹni tó ní ìgbàgbọ́ nínú Ọya, gbogbo nǹkan tó bá wù kò ní ìgbàgbọ́ lórí ẹ̀. Ìgbàgbọ́ ló ń ṣíwájú ẹ̀sìn. Ìwọ tí ò bá ti ní ìgbàgbọ́, o ò lè ṣe ẹ̀sìn. So nígbà tí wọ́n wá, wọ́n yí ìgbàgbọ́ wa padà, wọ́n yí ìròrí wa padà, wọ́n enslave wa mentality, wọ́n enslave wa spiritual, wọ́n attack brain wa, wọ́n attack ìrònú wa, wọ́n yí padà. Ṣé rí Èṣù ní ilẹ̀ Yorùbá, tí ẹ bá lọ wo according to, má jẹ́ kí Bible àti Quran túmọ̀ Èṣù fún ẹ, má jẹ́ kí àtọ̀húnrìnwá túmọ̀ Èṣù fún ẹ, jẹ́ kí Ifá, jẹ́ kí ọmọ Yorùbá jẹ́ kó kí nǹkan tó ń pè ní Èṣù fún ẹ. Tí Èṣù bá jẹ́ èèyàn burúkú ni, àbí Èṣù the same Èṣù táwọn sọ nu Quran àti nu Bible ló wà lọ́dọ̀ wa, èèyàn ò ní máa sọ ọmọ ẹ̀ ní Èṣù lékè, Èṣù gbèmí, Èṣù wá ń wá, Èṣù gbogbo nǹkan tó bá wù kí kó bẹ̀rẹ̀ léṣù, kò ní jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ó ti yẹyin Ṣàngó gbèmí, Ọya gbèmí, tí gbogbo àwọn kìnìyàn bá dáa, àwọn bàbá ńlá bàbá wo ò ní sọmọ wọn bẹ́ẹ̀, kò ní wù wọn kó máa jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹrí ẹni tó pọ̀ ọmọ ẹ̀ ní olè rí, ẹrí ẹni tó pọ̀ ọmọ ẹ̀ láburú rí, ẹrí ẹni tó pọ̀ ọmọ ẹ̀ ní àdánù rí, ẹrí ẹni tó pọ̀ ọmọ ẹ̀ ní èpè rí? Kò sí náà. But Èṣù, Ṣàngó, Ọ̀ṣun, Ọya, orúkọ ìdánimọ̀ láti ìdílé kan ni. Ṣé rí gbogbo àwọn mọ̀lẹ̀ wa pátá ní ilẹ̀ Yorùbá, gbogbo wọn ló ti gbé orí ilẹ̀ ayé yìí rí, gbogbo wọn ló ti dára rí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú Bible àti Quran pé gbogbo àwọn prophet tó wà nínú Bible, gbogbo àwọn prophet tó wà nínú Quran pátá, àwọn prophet yẹn náà, àwa náà nílẹ̀ Yorùbá, àwọn ni òrìṣà wa, àwọn ni òrìṣà dá wa, àwọn náà gbé orí ilẹ̀ ayé yìí rí, àwọn wá ní access, àwọn lè ṣe bí ẹbọra, wọ́n lè ṣe bí èèyàn. Ibi tí àwọn òrìṣà wa tó ti yàtọ̀ sí wa nìyẹn. Ṣé ẹ mọ̀ pé nínú Bible àti Quran, ànábì kan ń bọ́ lọ́hùn sọ̀rọ̀, ànábì kan máa ń lálàá, ànábì kan tó bá sọ pé ó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Gbogbo àwọn ànábì yẹn ló ṣe miracle, gbogbo àwọn ànábì yẹn ló ṣe mòjísà, ló ṣiṣẹ́ ìyanu. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìyanu wà láàrin àwọn òrìṣà wa, àwọn ọmọlẹ̀ wa náà ṣiṣẹ́ ìyanu. But nígbà tí ẹ̀sìn dé, nígbà tí ìròrí ẹ̀sìn dé, ó wá pa gbogbo àwọn miracle, gbogbo àwọn iṣẹ́ ìyanu tí àwọn òrìṣà wa ṣe, ó wá pa gbogbo ẹ̀rẹ́ mọ́ wa lọ́wọ́, ó wá ń pe àwọn òrìṣà wa ní devil, ó ń pè wọ́n ní dirty, ó ń pè wọ́n ní nǹkan tí ò dáa. Má jẹ́ kí ẹ̀sìn kan kó ròyìn Èṣù fún wa. Gbogbo bá lè ṣe máa ń kí abániwọ́ràn tá ò rí dá, tó ṣe máa ń kí Èṣù, kò kí ń ṣe bẹ́ẹ̀ o. Abániwá àrà tí a ò rí dá ni àrà ni, kò kí ń ṣe ọ̀ràn. Mo sọ fún yín nínú program mi pé kò kí ń ṣe gbogbo bí òwe wa ṣe lọ́nlẹ̀ Yorùbá làwọn èèyàn ṣe pa. Gbàrà tí ẹ̀sìn ti dé ilẹ̀ Yorùbá, ló ti manipulate culture wa, ló ti manipulate àṣà wa, ló ti manipulate gbogbo òrìwí wa pátá. So nígbà tí ẹ̀sìn dé, tipẹ́tipẹ́ dẹ̀ ló yẹ káwọn bàbá ti kọ kinní yìí. Nígbà tó gbẹ́sìn dé, tí wọ́n ń tú
tí wọ́n gbé báìbù tí wọ́n gbé kùrán dé tí wọ́n fẹ́ tú báìbù sí Yorùbá tí wọ́n fẹ́ tú kùrán sí Yorùbá tó wá pé nínú báìbù wọn wọ́n dárúkọ devil nínú kùrán wọ́n dárúkọ Satan bẹ̀tẹ̀ bá dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n àtàbúrò ní báìbù àti kùrán the same ànábì the same prophet tó wà nínú báìbù náà ló wà nínú kùrán ó wá pé kí làwọn lè pe nǹkan táwọn pè ní Satan àti devil yẹn ló wá pé kí ló bá mu nílànà Yorùbá ló wá pè ní èṣù tó bá yẹ káwọn bàbá wa ti kọ kíní yẹn fún wọn gbà yẹn pé èṣù kò kí ń ṣe Satan tó wà nínú báìbù àwọn bàbá wa ò lè sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n kọ̀ mẹ́nu dákẹ́ àwọn ọmọ tó wá ń bí sí tó ń pè jẹ́ sí yìí àwọn ọmọ yìí máa béèrè o ò lè sọ̀kan tí ò bọ́gbọ́n orí mu o ò lè sọ̀kan tí ò bá làákàyè mu o ò lè sọ̀kan tí ò ṣe é gbọ́ létí kó wá ní kí n má bí ẹ ní ìbéèrè nígbà tẹ dé tẹ sọ pé báyìí lè ṣùwá ṣe jẹ́ ẹ̀dẹ̀ fẹ́ ká tẹ̀lé pòfẹ́sọ̀ ló sọ̀rọ̀ yẹn pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ó sọ pé kò kí ń ṣe èṣù tó wà nínú báíbù àti Quran òun ni Satan àti devil yẹn àti bìlísù àbí kí lẹ́ ń pè ẹ̀ẹ́dẹ́nà kò kí ń ṣe òun o ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbà ẹ wò wọ́n ní 200 years 250 years tẹ́sìn ti dé agbọ́njú gbọ́ èṣù ni agbọ́njú gbọ́ nǹkan tó ń pè léṣù ni ọ̀tẹ̀ tó kọ́ wa ní iléèwé pé ta ló ń pariwo ọmọ èṣù ló ń pariwo àbí ìwọ ni rárá èmi kọ́ ọmọ ọlọ́run lèmi ṣe ọmọ èṣù ló ń pariwo adẹ̀ nípa à ń lọ ilé ẹ̀kọ́ ẹ̀wọ̀ ẹ̀kọ́ tó fi ń bọ̀ wá láti kéré wọ́n fi ẹ̀kọ́ pé gbogbo tó bá ti pè léṣù ó sound devil báwo gbogbo àwọn ọmọ tó ń jẹ́ èṣù yẹmí èṣù lékè wọn ò fẹ́ máa gbórúkọ yẹn mọ́ ìwọ tẹ́ pé o ti di pásítọ̀ o ti di àáfà o ti lọ Mẹ́kà báwo ni kọ́ ṣe máa gbọ́ kọ́ máa pè ẹ́ ní èṣù lékè èṣù gbèmí Ṣàngó wa ń wá Ọya wa ń wá ọ wá change orúkọ yẹn tí ẹ bá dẹ̀ wá wò àwọn muslim ló máa ń sábà change orúkọ gbogbo àwọn pásítọ̀ gbogbo àwọn prophet wọn kì í change orúkọ o ẹ máa gbọ́ pásítọ̀ èṣù lékè pásítọ̀ ògúngbèmí pásítọ̀ ọyágbèmí pásítọ̀ ifáyẹmí fágbèmí ọmọ wa yọ i tó wà lẹ́yìn ifá yẹn ọ wá ń lo fálúadé fágbèmí fáyẹmí gbogbo tó ń jẹ́ ifá náà ló ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo tó ń gbé èṣù náà ló ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo tó ń jẹ́ pé gbogbo tó bá ṣáà ti pè tó jẹ́ ìkan nínú orúkọ àwọn múmọlẹ̀ wa pátá kò kí ń ṣe nǹkan tí ò dáa kò sí ìtò ń ṣe aburú nínú àwọn múmọlẹ̀ wa èṣù tẹ́ ẹ̀ ń wò yẹn tí ẹ bá lọ wá ìdí èṣù tí ẹ lọ wá nǹkan tí Ifá sọ nípa èṣù kò sí báyìí tíyàn bá máa rúbọ nílé ayé tó bá máa rúbọ o gbọ́dọ̀ rúbọ èṣù dàbí pé ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yó èèyàn máa ń gbọ́n tiẹ̀ mú jẹ ni ṣekúṣekà lèṣù kò dẹ̀ ń ṣe ìkà abániwá àrà tá ò rí dá òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn sẹ̀jẹ̀ ẹ̀ṣọ́ òun ló lórí kì yẹn ó dà pé èṣù ni if I'm not mistaken o ó ti yé oríkì ẹ̀ náà nìyẹn ọkọ̀ dé pẹ̀lú ànádá ọkọ̀ cook story fún wa ilé wa ń sọ sí ó ní kí Professor Wọlé Ṣóyínká kò jẹ ṣẹ́rí ìròyìn tó fi ń sọ̀rọ̀ ní ó ní pé gẹ́gẹ́ bí ẹ̀sìn méjèèjì ṣe sọ fún wa kò kí ń ṣe ẹ̀sìn ìwọ tí o bá máa rorí nípa ọ̀rọ̀ Yorùbá ìwọ tó bá máa rorí nípa nǹkan tí Yorùbá sọ o máa rorí beyond ẹ̀sìn o máa ronú out of ẹ̀sìn box o máa ronú traditionally nǹkan tó lè fi understand ọ̀rọ̀ Yorùbá nìyẹn tó bá ti sọ pé ẹ̀sìn sọ pé ìgbàgbọ́ lẹ̀sìn Yorùbá ní ìgbàgbọ́ ní láti ilẹ̀ Yorùbá ní ìgbàgbọ́ àkọ́ ní ẹ̀sìn Yorùbá ò lẹ́sìn ẹnìkan ń sin Ṣàngó ẹnìkan ó ń sin Ọya ó ń sin Èṣù ó ń sin kíníkan wọn ò sin o kéèyàn bọ nǹkan ó yàtọ̀ sí kéèyàn sin nǹkan Yorùbá máa ń bọ nǹkan ni a kì í sin nǹkan lè gbọ́ kí Yorùbá pe Èṣù ní Ọlọ́run Elédùmarè lè gbọ́ kó pe Ṣàngó ní Ọlọ́run ẹbẹ Elédùmarè lọ bọ Èṣù lọ bọ Ọ̀ṣun lọ bọ Ọya lọ bọ Èṣù lọ máa ń sọ wọn ò ní lọ sìn wọ́n so but ìròrí yẹn ẹ̀sìn tẹ́ ń wò yẹn ó yàtọ̀ ìgbàgbọ́ ló ṣíwájú ẹ̀sìn Yorùbá ní ìgbàgbọ́ a ní ẹ̀sìn ọlọ́gbọ́n olóye o Yorùbá a ní ìgbàgbọ́ but a ní ẹ̀sìn ìwọ tí o bá máa understand gbogbo ọ̀rọ̀ Yorùbá pátá o ní láti ronú beyond ẹ̀sìn o ní láti ranjú kọjá ẹ̀sìn èèyàn ló dá ẹ̀sìn lẹ̀ Yorùbá ò ní ẹ̀sìn ìròrí ọmọ ènìyàn lẹ̀sìn Èṣù ò kì í ṣe Satan Èṣù ò kì í ṣe devil ọlọ́gbọ́n olóye o mò ń bọ̀ mi ò tí ì dé.